ẹ̀yin ènìyàn wa tí ẹ̀ ń wò wá nílé, a kí yín kú dédé àsìkò yìí. Ẹ ǹlẹ́ o, níbi gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa wò wá gbọ́ wa. Bóyá òórọ̀ kùtù àìlẹ́yìn wà, bóyá ọ̀sán lẹ́wà, ẹ̀yin tí ẹ̀ sì lè wà nírọ̀lẹ́ gbẹ̀rẹ́ tàbí láṣálẹ́. A kí yín kú dédé gbogbo àsìkò kásìkò tẹ́ ẹ bá wà. Ẹ sì kú etí gbọ́ wa. Ẹ kú ojú wòran wa o. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láéláé. A ti balẹ̀ bàgẹ́ báyìí sórí ètò àkọ́tún ètò tó máa lárinrin gbọ́ngbọ́n kàn sí. Ẹ sì gbádùn wa bí èbó ṣe ń gbádùn sìgá. Ṣé ẹ rí ètò yìí tá a pè ní àwọn akọni ilẹ̀ Yorùbá? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé oríṣiríṣi ọ̀nà àti iṣẹ́ ni Yorùbá yàn láàyò. Eléyìí téèyàn bá wá yàn láàyò tó bá ṣe takuntakun tó sì ta ẹgbẹ́ ẹ̀ yọ, akọni ni. Ẹni tó ń di adìrẹ tó ṣe lọ́nà àrà, tó ṣe lọ́nà tó gbà wúni lórí, akọni ni. Ẹni tó ṣe òṣèlú tó ṣe lọ́nà àrà, tó ṣe lọ́nà tó gbà wúni lórí. Bóyá ẹ̀yin ò tiẹ̀ mọ̀ pé òṣèlú ṣíṣe ilẹ̀ Yorùbá ló gbé bẹ̀rẹ̀ kó tó ràn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn wo la kọni lágbègbè rẹ, ládùúgbò rẹ, àwọn tó ti ré kọjá lọ àtàwọn tó wà láàyè? Gbogbo ẹ̀ la máa mẹ́nubà tá a máa yànnàná rẹ̀ lórí ètò yìí. A sọ ìtàn wọn, a sọ oríkì wọn, a sì sọ iṣẹ́ takuntakun tí wọ́n gbélé ayé ṣe. Ìwọ ọ̀rẹ́ mi, ìwọ náà ó lè dákọ́ni. Kò tí ì pẹ́jù fún ọ. Ọ̀nà tó sì lè gbà dá iná ní kó tẹpá mọ́ṣẹ́. Lónìí ẹ gbádùn wa o. Àyà wa ti wá bẹ́ẹ̀lẹ̀ ó ti bẹ́ arí báyìí. Ọlátúndé ló kọ́ tèmi. Ògúnníran ni bàbá tó bí mi lọ́mọ. Ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ̀sì máa bá wa lọ. Àwọn èèyàn wa ti wà ń bí ìtajọ ṣe ètò tí ó sì lárinrin. Ṣé ẹ rí lónìí akọni tá ó mú ẹni tó wà nítòsí wa ni. Ìran Yorùbá pọ́nbélé ni, ẹni ìgbàanì ni, jagunjagun ni. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé nínú ìtàn Yorùbá, iṣẹ́ tí wọ́n yàn láàyò jù ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iná lógun jíjà. Ṣé ẹ sì rí àwọn tí à ń wí yìí tí wọ́n mú kí ìran Yorùbá ọmọ jẹ́ ìran Yorùbá di àsìkò yìí? Wọ́n ti fi ẹ̀mí wọn lẹ̀ fún kú. Wọ́n forí la kú nítorí rẹ àti nítorí tèmi. Ìtàn ò sì lè gbàgbé wọn láéláé, nítorí tí ó bá sí àwọn tá à ń wí àbá ti gbàgbé ìran Yorùbá. Akọni jagunjagun tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ mọ̀ wípé ó ṣiṣẹ́ takuntakun. Àti ẹ̀rọ àwọn kan tí ò tiẹ̀ gbórúkọ rẹ̀, á sọrúkọ rẹ̀. Ẹ̀yin ló sì wò wípé lóòótọ́ àti lódodo jagunjagun ni. Àwa ní rìn jìnnà o. Ìlú Ìbàdàn ńlá dúró sí lónìí. Èèyàn tá sì mú wá fún yín, jagunjagun tó ṣiṣẹ́ pàtàkì nínú ogun Ìbàdàn ni. Ǹjẹ́ yín mọ̀? Kì í ṣoògùn mọ́lá rárá. Látòòṣà kọ́, tí Látòòṣà sì ń bọ̀, bẹ́ẹ̀ láṣọ tògùn mọ́lá náà. Ṣùgbọ́n jagunjagun kan ń bẹ tí gbogbo yín ò fọkàn sí, ṣùgbọ́n tó ja ogun ìlú Ìbàdàn ó sì ṣẹ́gun. Òun náà ni a pè ní Ògúnníyì. Ògúnníyì, ẹ̀yin ògbó kan rí, ó ṣeéṣe kẹ́ ẹ mọ́ gbọ́ rí. Àpèjá orúkọ rẹ̀ tí wọ́n fún un lójú ogun, òun náà ni Ògúnníyì Àríwọ̀nmáṣá. Ṣé ẹ rí Ògúnníyì Àríwọ̀nmáṣá? Kò ní yà yín lẹ́nu wípé
kì í ṣe Ìbàdàn ni wọ́n bí sí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, kì í sì sọmọ Ìbàdàn. Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ń bẹ ní Ìbàdàn lónìí tí wọ́n ń pera wọn ní Ìbàdàn, ọmọ Ìbàdàn kẹta ni wọ́n. Ìbàdàn kẹta ni wọ́n. Ìbàdàn kẹta tá à ń sọ̀rọ̀ yìí, ẹ má gbàgbé o, ẹ̀yin tẹ́ ẹ mọ ìtàn Ìbàdàn tójú. Ogun ó tú Ìbàdàn àkọ́kọ́ nígbà ayé Lágelú ọ̀rọ̀ Apátámọjà tó borí tẹ́kù sí lórí eégún, mo rò pé ẹ rántí. Lẹ́yìn ìgbà náà Ìbàdàn tún kóra wọn jọ tá a pè ní Ìbàdàn orí Iyangí. Wàhálà àti ogun ọ̀tẹ̀ àtúntún ṣẹlẹ̀, ó tún tú Ìbàdàn kejì. Àwọn Ìbàdàn kẹta ní Ìbàdàn tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn Ìbàdàn kẹta yìí sì jẹ́ àkójọpọ̀ àwọn ará Ọ̀yọ́, àwọn Ifẹ̀, àwọn Ìjẹ̀bú àtàwọn Ẹ̀gbá, àwọn Ìkirè, àwọn Èkìtì, gbogbo wọn bẹ́ẹ̀ náà sára wọn jọ papọ̀ tí wọ́n fi jẹ́ àwọn jagunjagun nínú wọn. Àwọn èèyàn tí wọ́n jẹ́ akíkanjú, tí wọ́n jẹ́ alágbára nílùú wọn, bóyá nítorí ìjà alẹ̀ tàbí ìjà ọba sọ́ba, wọ́n kúrò nínú ìlú wọn, wọ́n wá sílùú Ìbàdàn. Àwọn yìí ló kóra wọn jọ papọ̀ tí wọ́n sì di jagunjagun. Ní ló fi jẹ́ wípé wọ́n máa ń ja àwọn ìlú àmọ̀nà wọn lógun káàkiri ni. Ogun tí wọ́n sì ń jà ìyẹn fi ń kí wọ́n ní Ìbàdàn májàmájà, èyí tó ọjà lánàá lè kára wájú lẹ́rú. Àwọn Ìbàdàn kẹta nù. Bí mo ṣe wá ń sọ̀rọ̀ mi lọ, Ògúnníyì tí mò ń dárúkọ yìí, ìrandíran bàbá rẹ̀ ó ní í ṣe pẹ̀lú balógun kan ní ìlú Ọ̀yọ́ọlé. Tí mo bá ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ọlé, kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ọ̀yọ́ níbi tí Aláàfin wà gangan ni mò ń pè. Àti bẹ̀ ni àwọn ìrandíran rẹ̀ ti kóra wọn kúrò. Wọ́n lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ ní abúlé kan tí a mọ̀ sí Ọ̀tàmọ̀kùn. Ṣé ẹ rí ìtàn pọ̀ lórí Ọ̀tàmọ̀kùn? Nítorí nígbà tí wọ́n dé Ògbómọ̀ṣọ́, wọn ò fẹ́ fún wọn níbi tí wọ́n gbé l'Ògbómọ̀ṣọ́ kí n kéékèèké ká lè lọ síbi ọ̀rọ̀ tòní gangan. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí wípé jagunjagun ni wọ́n wá fi wọ́n sínú igbó àìwọ̀ kan níbi tí àwọn ẹkùn pọ̀ sí. Níbẹ̀ ni wọ́n tẹ̀dó sí. Èrò àwọn aráàlú ni wípé láìpẹ́ láì jìnnà ẹkùn ó pa wọn jẹ tán. Ṣùgbọ́n o, nítorí pé wọ́n jẹ́ akíkanjú, ẹkùn ò rí wọn pa jẹ. Kàkà kẹ́kùn ó pa wọn jẹ, àwọn ọ̀ràn yìí ni wọ́n pa ẹkùn jẹ. Làwọn ará rẹ̀ bá sọ wọ́n di Ọ̀tá ọmọ ẹkùn, níbi tí wọ́n ti mú orúkọ Ọ̀tàmọ̀kùn jáde nù. Ṣé ẹ rí ìlú yìí? Ó wà nítòsí Àjáàwà, níbi tí a mọ̀ sí Ògoolúwa local government ní Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Inú Ògbómọ̀ṣọ́ yìí ẹni Ògúnníyì ló ti dìde. Babaláwo ni, ó sì jẹ́ ọmọ bíbí inú Ọlọ́tàmọ̀kùn, èyí túmọ̀ sí wípé ọmọ ọba ni. Babaláwo tó gbówọ́ ni, tó gbójú, tó sì gbóyà, ó sì jẹ́ jagunjagun. Ó wá kúrò ní ìlú Ògbómọ̀ṣọ́, ó mórí l'Íbàdàn. Díwọ̀ tí ó wọnú ìlú Ìbàdàn ti ìlú ti fọ́n ìlọ́wọ́ Ìbàdàn, ọ̀gẹ̀sìn wọlé ni. Àwọn ayé wọ́n gbárùkù tì í. Nígbà tí ó dé sílé Ọ̀dẹ́rìnlọ ní ọjà Aba. Ọ̀dẹ́rìnlọ gbà sọ́dọ̀, kì í sóò nìkan l'Ọ̀dẹ́rìnlọ gbà ọ̀dọ̀ lásìkò ìgbà náà. Ṣé ẹ rántí Ìkẹyìnsí? Ọ̀dà bẹ́ẹ̀ bá rántí Ìkẹyìnsí, ṣé ẹ rántí Látòòṣà? Gbogbo wọn báwọn ni wọ́n gbà sọ́dọ̀, ṣùgbọ́n nígbà táàyè ò gbà wọ́n mọ́, Ògúnníyì ó kúrò, ó wá lọ tẹ̀dó sí Òkè Odò, níbi tí àdúgbò tí wọ́n ń pè ní Aláfárá. Ṣé ẹ mọ̀ pé Aláfárá méjì ló wà n'Íbàdàn? Aláfárá Òjé àti Aláfárá Olúbàdàn. Aláfárá Olúbàdàn mò ń sọ. Agboolé Ògúnníyì lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí, tẹ́ ẹ bá kọjá Adéòtí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ díẹ̀ ìlẹ́kàn agboolé Ògúnníyì.
ó dojúkọ ilé ọba Akínyẹlé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ògúnníyì yìí ó ṣe takuntakun, ó ṣe yàyà mẹ́fà lẹ́yìn Ògúnmọ́lá. Àsìkò ìgbà tí Ògúnníyì dé sí, wọ́n ti múra ogun Ìjàyè kejì. Ogun Ìjàyè kìíní ti wá, ó sì ti borí Ìbàdàn, ṣùgbọ́n Ìbàdàn wá gbogbo ọ̀nà tí ó fi gbẹ̀san. Àsìkò ìgbà náà ni Ògúnníyì Àríànmọ́sà lọ́wọ́ ìlú Ìbàdàn. Bó l'Ògúnníyì ti jà, ogun wo l'Ògúnníyì jà, ọ̀nà wo ni Ògúnníyì ló gbàgbà orúkọ rẹ̀ tí a fi ń pè ní Àríwọ̀nmásà? Kí ni àwọn àkóónú oríkì rẹ̀? Ẹ wò ká tiẹ̀ tó lọ bí oríkì, ẹ jẹ́ kí n sọ fún yín wípé agboolé Ògúnníyì mbẹ́mbẹ́dì sí i o. Ìtàn tá a sì sọ yìí òótọ́ ni. Ẹni tó bá fẹ́ wádìí kó lọ síbẹ̀ bá a ṣe júwe, kó lọ wádìí. Ṣùgbọ́n èmi nìkan kọ́ ni mo wá sórí ètò lónìí. Ẹnìkejì mi náà ń bẹ níbí tí ó yànnàná irú ogun tí Ògúnníyì tí ó jà nígbà ayé rẹ̀ àti bí ó ṣe di akínkanjú ológun. Ó ṣé Ọlátúndé ọmọ Ògúnníran eégún aláré. Ẹ kú dédé àkókò yìí gbogbo èèyàn tó ń wò wá ní ẹ̀kọ́ sí. Orúkọ tèmi ni abilékọ Ògúnníran Ọlárónkẹ́. Àríànmọ́sà Ògúnníyì akọni ogun. Kí ló jẹ́ kí a máa porí rẹ̀ lónìí? Kí ni ohun akọni gan-an? Ìjà akọni wo ló jà tó fi di ìlú mọ̀ọ́ká, tó ti di ẹni tí à ń porí ẹ̀ lónìí ní ìlú Ìbàdàn? Tí ẹ bá gbàgbé, olùpìtàn sọ fún wa pé kì í kúkú ṣe ọmọ bíbí ìlú Ìbàdàn, kí a ṣe àṣe tí a fi ń kó kìkì rẹ̀ nìbàdàn. Ogun tí Àríànmọ́sà jà tó fi di ẹni ńlá ní ìlú Ìbàdàn ó wáyé ní ọdún 1886 ní ìlú Ìbàdàn kan náà ni. Ó jẹ́ àkókò tí ogun Ìbàdàn pẹ̀lú ogun Ìjàyè wáyé ní Ìjàyè. Ogun yìí le débi pé Ẹ̀gbá àti Ìjàyè ló dìbò púpọ̀ tí wọ́n bá Ìbàdàn jà. Ní ìgbà tó ṣe gàà, Ìbàdàn wá rò pé kí làwọn ó ṣe tí àwọn ó fi kápá ogun Ìjàyè. Wọ́n wá dúró sínú gbogbo oko Ìjàyè. Ṣé ẹ sì mọ̀ pé pàtàkì ni oúnjẹ nínú àgọ́ ara? Gbogbo ibi tí Ìjàyè ti lè jẹun pátá, gbogbo bẹ́ẹ̀ lógun Ìbàdàn ti rólé. Ó bá kú bí Ìjàyè ó ṣe wọnú igbó lọ jẹun. Ebi bá bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Ebi ń pa ọmọdé, ọmọdé ń kú. Ebi ń pa àwọn àgbààgbà wọn, gbogbo wọn ń kú. Òkú wá lọ bẹ́ẹ̀, ìkan ò lè gbé kan nínú wọn. Ẹ̀rù ti ń bá Ìjàyè pé kí ló ṣubú táwọn yìí. Bẹ́ẹ̀ ogun Ìbàdàn tí ì fi wọ́n sílẹ̀, wọ́n ti ń lékè. Wọ́n wá rò pé kí la ó ṣe? Ṣé ẹ kúkú mọ̀ wípé kò ṣeé ṣe ká kúkú mọ̀ ní àwọn tí ó tún fẹ́ràn wa? Òkè Ògùn wá wò sùn. Wọ́n ní tó bá jẹ́ ìyún òní Ìbàdàn ó fi ṣẹ́gun Ìjàyè, àwọn òkùnkùn mọ̀ fún Ìjàyè lóúnjẹ. Náà bá ń fún Ìjàyè lóúnjẹ. Bí Ìjàyè tún ṣe ń rí àwọn oúnjẹ díẹ̀ ní. Ògúnmọ́lá wá wò lọ ṣáà pé ọ̀nà wo làwọn ó fi dí ọ̀nà tí Òkè Ògùn fi ń fi oúnjẹ ránṣẹ́ sí Ìjàyè. Wọ́n bá ní ó dà. Wọ́n wá rán Àkànó, ìwọ Àkànó kọjá lọ sí Àwáhù. Tó o bá débẹ̀, béèrè ohun tí Ìjàyè ṣe gan tí ìfẹ́ wọn fi pọ̀ tí wọ́n fi ń fi oúnjẹ ránṣẹ́ sí wọn. Àkànó dé Ìwáhù. Bó ṣe débẹ̀, ó béèrè, ṣùgbọ́n èsì tí Ìwáhù fún Àkànó ó bínú nú. Ó ní kí ló dé? Irú èsì burúkú wa lẹ fún. Inú bá bí Àkànó. Bí ìjà míì tún ṣe bẹ̀rẹ̀ ní Ìwáhù ló fi wá jẹ́ pé ogun méjì ni Ìbàdàn dojúkọ nígbà kan náà. Ogun Ìjàyè èyí tó wà ní Ọ̀sẹ̀ Odò àti ogun Ìwáhù. Kì í ṣe kékeré. Ní ìgbà tí ogun ìbẹ̀rẹ̀, wọ́n ti ránṣẹ́ sí ààrẹ. Ẹ má gbàgbé, Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí èyí tí í ṣe olórí ogun Ìjàyè ló bá gbé àwọn ọmọ ogun míì dìde. Ó ní ó yá, ẹ kọjá lọ sí Ìhàhù, ẹ lọ ṣe ìrànlọ́wọ́ fún ogun Ìwáhù níbẹ̀ láti gbé ogun dìde sí ogun Ìbàdàn. Àwọn èèyàn bá débẹ̀. Nígbà tí wọ́n débẹ̀ kìtìkìtì wàhálà ìpọ̀. Ó wá di pé ọwọ́ ti ń rẹ ogun Ìbàdàn, ogun ti ń le lára ogun Ìbàdàn. Ó ti ń dùn wọ́n pé kí leléyìí? Ló bá di pé Àkànó náà bá wò títí ogun ò gbọdọ̀ ṣẹ́ wa. Náà bá ránṣẹ́ sí Ògúnmọ́lá, Báṣọ̀run Ògúnmọ́lá tí í ṣe olórí ogun Ìbàdàn. Nígbà tí wọ́n dé tí iṣẹ́ dé ọ̀dọ̀ Báṣọ̀run Ògúnmọ́lá
lòun náà bá fi iṣẹ́ ránṣẹ́ ló ní ìwọ Látòsà ìwọ́dà kọjá lọ síbẹ̀ ẹ lọ ja ogun yìí. Nígbà tó débẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ò tún sojú múmu síbẹ̀ náà fáwọn ọmọ ogun Ìbàdàn, ọwọ́ ogun Ìwárùn sì le lára wọn. Lògúnmọ́lá fúnra rẹ̀ bá dìde ó ní ó yá ẹ̀ ń sùn bẹ́ẹ̀ ló bá dìde ló bá lọ ó kọ́kọ́ gba Fìdítì. Nígbà tó kúrò ní Fìdítì ó kọjá lọ sí Ìlọ́ra. Ìgbà tí Aláàfin gbọ́ pé Ògúnmọ́lá dé Ìlọ́ra inú ẹ̀ dùn, ó bá pe Báàfin ó ní Báàfin lọ bá Ògúnmọ́lá ní Ìlọ́ra kí ikú iṣẹ́ takuntakun tó ń ṣe kó wá kó àwọn ẹ̀bùn yìí fún. Nígbà tí Báàfin dé Ìlọ́ra inú Ògúnmọ́lá dùn ṣùgbọ́n ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ kọ ẹ̀bùn tó gbé wá. Ó ní rárá òun ò ní tí ì gbẹ̀bùn. Ó ní nígbà tí òun bá ja ogun ìṣẹ́gun lẹ́yìn ọjọ́ 9 ìgbà náà lòun ó wá gba àwọn ẹ̀bùn yìí. Nígbà tó wá fẹ́ kúrò ńbẹ̀ ó tajú kan orí Àjàyí ìyẹn Ògbórí Ẹfọ̀n. Ó ní ìwọ ṣe wá yọkùn bọ̀ntọ̀bọ̀ntọ̀ báyìí wá lọ gbàbọn kan sínú òkun yìí. Wọ́n bá dìjọ lọ sí ojú ogun. Nígbà tí wọ́n di ojú ogun wọ́n ti ń súnmọ́ ibèbè ogun kí Ògúnmọ́lá tó ní kán máa lu ìlú ogun ló bá di àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró, àfòkè àtigbó kò fẹ́ni. Nígbà tí Ìwárùn gbọ́ ìlú ogun yìí ẹ̀rù bà wọ́n, jìnnìjìnnì mú wọn. Wọ́n ní ṣé kìí ṣe Ògúnmọ́lá tó ń bẹ nínú ogun Ìjàyè ló tún wá wà níbí? Báwo ló ṣe fi ìlú lọ́hùn sílẹ̀? Ibo wà ní ti Ògúnníyì ti jẹ jáde. Nígbà tí ogun yìí ń lé lọ tí Ìbàdàn ti dé sí ojú ogun Ìwárùn pẹ̀lú Ògúnmọ́lá, ogun ti le, wọ́n ti pa wọ́n lọ bẹ́rẹ́bẹ́. Ògúnníyì wá ń bọ̀, ṣe mọ̀ pé àwọn ọmọ ogun wọ́n fọ́n wọn káàkiri ni. Bóun ṣe lọ já sí àárín ogun ọ̀tá 50 kò yà yín lẹ́nu 50. Àyè mi gan làkàrà nígbà tí mo gbọ́ ìtàn débẹ̀. Tó bá wá ṣe èmi ni mo kan ogun 50 báwo ni wọ́n ṣe bóyá àgbà mọ̀jẹ̀ sá padà. Ṣùgbọ́n a rí wọn mọ́sá òsá ibi tí àpèjọ orúkọ rẹ̀ ti jáde gan-an nù. Ògúnníyì dúró, kódà kò sọ̀kalẹ̀ kúrò lórí ẹṣin tó gùn, ó dúró síbẹ̀ ni, orí ẹṣin ló wà tó sì ti fi pa gbogbo 50 tó kún kó àwọn yòókù lẹ́rú lọ sí ọ̀dọ̀ Ògúnmọ́lá. Nígbà tí àwọn ọmọ ogun yòókù rí ẹnu yà wọ́n ní a rí wọn mọ́sá ìwọ nìkan ṣoṣo bí ó ṣe pa gbogbo wọn nìyí. Ìdí nìyí tá a fi kan re kì í bí akínkanjú ni kí èèyàn dúró láàrin ọ̀dọ́ta èèyàn kó sì pa gbogbo wọn, àwọn ètí ò pa níbẹ̀ kó kó gbogbo wọn lẹ́rú. Bí gbogbo ogun Ìwárùn ṣe kúkú yọ̀ǹda ara wọn pátápátá ní pé a gbà fún yín. Níbi a ṣe wá ń sọ̀rọ̀ lónìí Ògúnmọ́lá kù bí ó ti jẹ́ pé ó ṣẹ́gun kó tó kú, torí ogun tí wọ́n jà káyìn náà la mẹ́nubà yẹn. Ààrẹ Látòsà ó náà bínú kú. Ògúnníyì nìkan ṣoṣo ni ò kú sí ogun náà. Ìdí nìyí tá a fi ń kan re kì í káre o Ògúnníyì. Abọ́mi rèé o Ọlátúndé ọmọ Ògúnníran eégún aláré. tó àdúpẹ́ òkú àtúntònù látàárọ̀ Ọlárónkẹ́ yóò mọ̀ ju ọṣẹ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ò ní tẹnugbó bí ọwọ́ bí ó ṣe rí náà nù. Bó wá ni Ògúnníyì ṣe jẹ́ akínkanjú láàrin àwọn jagunjagun? Kì í ṣe ohun tó rọrùn rárá kéèyàn kan ṣoṣo pẹ̀lú ìgboyà láì bẹ̀rù ikú kó yíwọ àárín gbùngbùn ogun lọ. Bó ṣe ń pa lọ́wájú bẹ́ẹ̀ ló ń pa lẹ́yìn, bẹ́ẹ̀ ló ń pa lọ́tún, bẹ́ẹ̀ ló ń pa lósì. Béèyàn ò bá ní ìpinnu ọkàn kì í dakínkanjú. Béèyàn ò bá fi agbára ṣe iṣẹ́ tó yàn láàyò kò lè rọ́wọ́ mú. Ìwọ tó ti ń dáwọ́ léṣẹ́ kan tó wá ń rẹ̀wẹ̀sì tó ń bojú wẹ̀yìn ò lè dakínkanjú. Nítorí náà oríkì Ògúnníyì ó jáde níbi iṣẹ́ ìgboyà rẹ̀ ni a fi pè ní Àríwọn Máṣá. Oríkì ó sì wá di tí gbogbo ìdílé rẹ̀ ń jẹ́ títí di òní. Ẹ jẹ́ kí n fẹsẹ̀ kan dé ọ̀dọ̀ Akérèfínúṣọgbọ́n láti kí oríkì Ògúnníyì Àríwọn Máṣá fún wa. Àríwọn Máṣá ọkùnrin ogun aláwọ̀ nígbàtà ogun ìmọ̀ fẹ́ kì lọ́jọ́ ọ̀tọ̀ ní Akérèfínúṣọgbọ́n elégbèjì òǹpọ́kọ́tọ̀ yọ bí òǹkà. Àríwọn Máṣá ọkùnrin ogun aláwọ̀ nígbàtà ogun
adéhùnmú abìnrin kọ́mọ lójo ẹ máa ń gbọ́ adé àríwọ̀n mọ́sà ìwọ ni ó kì í dédé lọ́jọ́ tòní àríwọ̀n mọ́sà ọkùnrin ogun alá onípàtẹ ogun adéhùnmú abìnrin kọ́mọ lójo ọ̀bẹ̀dọ̀fẹ́ni tí kò léyìn ọlọ́run kálẹ̀ jàǹtì ẹ máa ń gbọ́ ọkọ̀ ẹlẹ́gbẹ́dẹ́ ọmọ yàgò oló ìbọ̀lọ̀ àti ẹ máa ń gbọ́ ogún nìyí àríwọ̀n mọ́sá nílé bàbá nílé Ìbàdàn náà ní jagunjagun ìwà nígbà kan rí ẹ tún máa ń gbọ́ ọ̀nà ni ewé oko tí ń ṣe ara ẹ ní Gàmbàrí aláríwọ̀n máa ń sá ọ̀nàkùnrin ogun ẹ máa ń gbọ́ ẹ tún máa ń gbọ́ ẹni bá yàwó àyò èrò tí ó yàwó ẹbí àpò tá ẹ pa ni nílé bàbá wọn gbé bí ọlọ́mọ ẹ̀yin náà tó ní ọmọ sọ̀run ògún ní yòó olọmọ sọ̀run ẹ̀bìtì ẹ tó máa ń gbọ́ ọ̀sọ̀run ará ẹ̀bìtì nílé bàbá ará ọ̀tá mọ́kùn kàkà ọ̀yá o àríwọ̀n máa ń sá ọlọ́kùnrin ogun oníjagunjagun ńlẹ̀ Ìbàdàn oníjagun ńlẹ̀ Ìbàdàn o ẹ̀tún máa ń gbọ́ olọ́mọ àsábàrí ọmọ ń gbótúrú tí wọ́n bọ́ lọ́sàbàrí ẹ̀tún máa ń gbọ́ olọ́mọ àsábàrí òní kọjá ológun ní kéré àní ọjọ́ tó bá dọjọ́ ọjà ní ẹja jọ rẹ́sẹ̀ pàṣàbàrí ọjọ́ tó bá di kiri ní ẹja jọ rẹ́sẹ̀ pológun àgbò dúdú ní bàbá yìí fi pàṣàbàrí ewúrẹ́ dúdú ní bàbá yìí fi pológun ọ̀yà o Akérèdọ́lù sọ pé mo ṣe tán wọn á mọ̀ kélé bàbá tèmi ogún níran ẹ ṣeun. tó ẹ̀yin èèyàn wa tí ẹ láǹfààní láti máa wò wá nílé ìtàn akíkanjú jagunjagun ìlú Ìbàdàn ènìyàn ti gbọ́ yìí èyí tá a sì mú wá lónìí náà ní Ògúnníyì àríwọ̀n mọ́sà ọkùnrin ogun. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún darapọ̀ mọ́ wa nígbà tí a tún máa mú ògbóǹtarìgì akínkanjú ọmọ ilẹ̀ Yorùbá míì wá fún yín. Títí dìgbà náà lórúkọ gbogbo àwọn tí a jọ ṣe ètò lénìí Ọlárónkẹ́ aya Ògúnníran Akérèfínúṣọgbọ́n mú kí ọ èmi Ọlátúndé Ògúnníran eégún aláré ẹni mò ń kí yín pé káfíńre pàdé ká mọ́ dolódì lẹ́yìn ara wa ire o.